African arrowroot rèé fún ẹni tí ó bá Sopa. Ewé yìí ni wọ́n ń pè ní Canna indica leaf in botanical name Canna indica. Lọ search fún ní Google wà bá bẹ́ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní prostate enlargement tí à ń pè ní ìpá. Mo ní àwọn tí wọ́n ti pè mí rẹpẹtẹ, ó ti ẹ̀ wà nínú wọn èèyàn kan bẹ níbẹ̀ tó jẹ́ pé ó pè mí, ó ní wọ́n ti yọ kórópọ̀n méjèèjì látara pé ó ní prostate enlargement. Léyìí tó jẹ́ pé kò jẹ́ kó máa rí ìtọ̀tọ̀ dáadáa. Ẹni tó bá Sopa tó ní prostate enlargement, Canna indica leaf. This is Canna indica. African arrowroot rèé, òun lẹ máa lò. Kí wá lẹ máa lò ńbẹ̀? Canna indica seed lẹ máa lò, seed ẹ̀ lọ máa lò. Mo fi Al-Qur'ani búra. Mo fi ọjọ́ tí yóò kù mí àti sàárè mi, mo fi búra tí ó kù mí kù níwájú Ọlọ́run. Mi ní yọ nǹkan kan kó ńbẹ̀ kó lè bá wúlò fún gbogbo ayé. Torí pé àìsàn, àwọn èèyàn àìsàn bẹ́nu ayé o. Àìsàn bẹ́ Ọlọ́run ló mọ iye cost tá ń gbà lójúmọ́ látara oníranran àìsàn táwọn èèyàn ní. Ṣùgbọ́n ẹ̀rù Ọlọ́run bà mí nígbà tí arákùnrin yẹn pè mí tó ní wọ́n ti yọ kórópọ̀n méjèèjì. Ó dẹ̀ ń sẹ̀mí, ẹni yẹn bá ti ń yọ ẹ̀yà ara rẹ̀ lọ láàyè. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti ń pálápàsáyé. Tó bá jẹ́ pé 100 ọdún ló yẹ kí irú ẹni bẹ́ẹ̀ lò, wọ́n ti yọ 50 kó ńbẹ̀. Tí wọ́n bá ti ń yọ ẹ̀yà rẹ̀ kó ńbẹ̀, wọ́n ti ń dín kó ní ọjọ́ orí ẹni yẹn. Torí ìdí eléyìí ló jẹ́ kí n rò pé àfi ká fi iṣẹ́ yẹn sílẹ̀ fún gbogbo ẹni tó bá bára rẹ̀ nínú position ẹni tí ó ní wọ́n yọ kórópọ̀n méjèèjì lọ. Ó ní wọ́n yọ kó lè bá àlàáfíà. Síbẹ̀síbẹ̀ kò lálàáfíà o. Lójú ó pè mí, ó lóun ò tún rí tọ̀tọ̀ náà. Òun ò tún rí tọ̀tọ̀ náà látara prostate enlargement. Kí ni fa prostate enlargement? In tó ń fọ́ ojú infection lọ. Ẹni ó bá ti ní infection tó ti pẹ́ lára tí ó bá ti síláàkì sára, ó máa block ọ̀pá tó ń gbé ìtọ̀ àti àtọ̀. Junction ibi tí ìtọ̀ àtàtọ̀ ti ń jáde, ibẹ̀ ló máa block. Tó bá dẹ̀ ti block, ẹ̀pọ̀n á máa wú ni. Oríṣiríṣi kan ni a máa ṣèyàn ní àgọ́ ara. Wọ́n máa ń operate ẹ̀, wọ́n máa ń yọ kórópọ̀n, wọ́n máa ń gé ọ̀pá yẹn, wọ́n máa ń tú rẹ̀. Ṣùgbọ́n fún ẹni tí ó bá fẹ́ gbádùn ara rẹ̀, ọ̀tọ̀ lẹ máa treat prostate yẹn láti lè pọ̀ fẹ́ rí tọ̀tọ̀. Ọ̀tọ̀ la máa treat ẹpọ̀n tó wú tí yóò fi ṣe kíni, tí yóò fi fà. Tá a bá fẹ́ kí ẹpọ̀n tó wú ó fà, ẹni tó nípa tó fẹ́ kí ìpá yẹn ó fà, ó ní seed yìí, Canna indica seed. Òun ló wúlò fún. Bá ń súnmọ́ dáadáa kí wọ́n lè rí seed yìí. Seed tí wọ́n ní ìdílé lẹ́yìn, ẹni tó bá ti nípa, ò ní ìdí kankan. Nǹkan ẹyọ kan tó ní ìdí, òun náà ní seed yìí. Ó ní wọ́n ń pè ní Canna indica seed. Látara ewé tí wọ́n ń pè ní African arrowroot. Tá ń pè ní Yorùbá rẹ̀, tọ́ra àwọn kan tó máa bèèrè àbá kí ni Yorùbá ewé yẹn. Ó ní wọ́n ń pè ní ewé ìdò. Ewé ìdò. Tẹ́ ẹ nílò níbẹ̀ lílé yìí. Seed tẹ́ ẹ nílò níbẹ̀ òun gangan lílé yìí. Tó dàbí ìlẹ̀kẹ̀ yìí. Ẹ wá kọ́pọ̀. Tẹ́ ẹ bá ti wá kọ́pọ̀, ẹ kàn fa pàdé atare kan sí, ẹ jó, ẹ kù mọ́sẹ̀. Ẹni tó bá nípa, kò sí bí parí yẹn ṣe lè tó. Ọṣẹ yẹn ẹ máa fi ọṣẹ yẹn, ẹ máa bu díẹ̀ sórí kẹ̀kẹ́, ẹ máa fi fọ ìpá yẹn. Wàláhì yóò máa ra díẹ̀ tí ó dẹ̀ fi ra tán. Ṣùgbọ́n tinú, mo ti ṣàlàyé nǹkan prostate téèyàn máa ń lò fún ẹni tí ó bá rí tọ̀tọ̀ tó jẹ́ tinú. Wàá máa lo tinú fún tìta ìpá tó tóbi yẹn tí a fi rá. Eléyìí ni wàá jó papọ̀ pẹ̀lú pàdé atari kan. Wàá pò papọ̀ pẹ̀lú ọṣẹ. Wàá máa fi ọṣẹ yẹn sórí kẹ̀kẹ́. Wàá máa fi fọ ìpá yẹn. Yóò máa rá díẹ̀. Tí wàá bá lò láàrin a month, wàá rí yàtọ̀. Wàá rí bó ṣe máa rá sí. So Ọlọ́run ọba ló ní ìwòsàn lọ́dọ̀ o. Òun ló sì ní kún fáyà kún. Gbogbo eléyìí tá à ń fi sílẹ̀ yìí, àwa náà ń fi sílẹ̀ látara pé kíni, torí ìjọ́ tá a bá tún ṣẹ́kù àti ìjọ́ tá a bá tún sí mọ́. Tá a bá sí mọ́, kò ní jẹ́ pé gbogbo nǹkan yẹn á gbé lọ sálì kíámà. Ó wà bẹ́ẹ̀ táwọn bàbá wa ń lò tá à ń sọ tó yẹ pé wọ́n ti gbé lọ. Àwọn ò fẹ́ gbé lọ. A fẹ́ kó ṣẹ́kù kẹ́ ẹ lè máa fàdúrà ránṣẹ́ sí wa láyé, kẹ́ ẹ tó lè máa fàdúrà ránṣẹ́ sí wa tá a bá tún sí mọ́. Ẹ lọ orí péèjì wa, àwọn èèyàn ti ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ńbẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń give testimony lójoojúmọ́. Àwọn mo tún ti receive testimony message lénìí lórí WhatsApp mi. Tí n bá ní kí n máa upload ẹ̀, ojoojúmọ́ la máa upload testimony fún àdẹ́kùn. So ẹ tún lọ gbìyànjú eléyìí wò fún ẹni tó bá ní ìpá ni o, fún ẹni tó bá ní ìpá. Pẹ̀lú ògo Ọlọ́run, ó ṣiṣẹ́ gan o, ó sì dáa. Méjèèjì yẹn ni ààyò kúrò ńbẹ̀ o. Ó dẹ̀ pé lọ́dàn o, ẹni ó bá ti nípa, ìwọ lọ ṣe, kò ní ẹ lówó.
kò ní ẹ ló tó bá kàn bẹ̀ mí èmi ó máa gbowó torí pé máa fi time mi sílẹ̀ tó bá ní àbẹ́ ẹ bá wa ṣe ó ti máa kojú dàrún owó ṣùgbọ́n lọ ṣe fúnra rẹ̀ àfi nǹkan kan kan àdẹ̀yọ nǹkan kan kú.